Ọ̀yọ́ ni wọ́n ti ń gbáradì tí wọ́n ti retí ọba tuntun ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ẹni tó gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Gbogbo àwọn ọmọ ìlú ni wọ́n ti wà ní ìkàlẹ̀ síjó tayọ̀ sí oníkálukú retí kábíyèsí. Láìpẹ́ láì jìnnà ni kábíyèsí máa wọ ààfin Ọ̀yọ́ wá. Gbogbo àwọn lọ́balọ́ba, àwọn ọ̀tọ̀kùlúùlú, àwọn èèyàn ńláńlá ni wọ́n ti péjúpésẹ̀ síbẹ̀ láti kí ọba tuntun ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé sí ààfin ìlú Ọ̀yọ́. Àwọn onílù ààfin Ọ̀yọ́ lẹ́ ń wò yìí tí wọ́n fi kí àwọn èèyàn káàbọ̀ sí ààfin Ọ̀yọ́. Àwọn oníṣẹ̀ṣe, àwọn lọ́balọ́ba, àwọn níjòyè wọ́n ti wà níkàlẹ̀ ní ààfin Ọ̀yọ́ láti kí ọba Ọ̀wọ́adé káàbọ̀ sí ààfin tuntun. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n tò ní ọ̀wọ̀wọ́ yìí, wọ́n ń retí kábíyèsí ọba Abímbọ́lá Ọ̀wọ́adé. Béèyàn bá ti dé Owódé nítòsí nílùú Ọ̀yọ́ yóò ti mọ̀ pé nǹkan ńláńlá kan ń ṣẹlẹ̀ lónìí. Láti ìdí ọ̀pẹ ni èrò ti ń wọ́ tí wọ́n lọ sí ààfin láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Láti Owódé títí dé ọjà Kẹsàn-án tó fi wọ ààfin ìlú Ọ̀yọ́. Àwọn èèyàn péjọ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láti kí ọba Ọ̀wọ́adé káàbọ̀ sí ààfin tuntun. Wámúwámú ni àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró láti rí i pé ìgbòkègbodò ọkọ̀ ó lọ bí ó ṣe yẹ. Bákan náà ni àwọn agbófinró ti wà ń kalẹ̀ láti rí i pé kò sí ìkọlùkọgbà, ohun gbogbo lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó lọ nílùú Ọ̀yọ́. Gbogbo àwọn ọmọ bíbí ìlú náà ní inú wọn dùn láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Ní báyìí wọ́n ń retí ọba tuntun. Kábíyèsí ti wà lójú ọ̀nà láti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá. Wọ́n ń retí ọba Abímbọ́lá Ọ̀wọ́adé. Gbogbo wọn ń retí rẹ̀ láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Èmi mo pẹ́ lọ́lá ń kí o kábíyèsí káàbọ̀ sí ààfin ní ìlú sí ìlú ṣe ń bọ̀. Ìyá àfi mo pẹ́ lọ́lá. Kábíyèsí ti dé o. Ọba ti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá o. Kábíyèsí ti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá o. Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ wá o. Wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ wá o. Wọ́n gbé kábíyèsí bọ̀. Tó nílé tàlejò tọkùnrin tóbìnrin ni wọ́n ń retí ọba Abímbọ́lá. Àrètí kábíyèsí wá o. Inú gbogbo ọba ló ń inú gbogbo ọmọ ìlú ló dùn láti rí kábíyèsí. Alágogo ọjà. Nígbàjẹ́. Ó ṣe wà á ti lọ́ba o. Àwa lọ́lọ́ba. Àwọn èèyàn lọ́lọ́ba. Ayé èlé o, àwa lọ́lọ́ba. Àwọn èèyàn lọ́lọ́ba. Àwọn ọmọ Ọ̀yọ́ lẹ́wọ̀ tí wọ́n fi ìdùnnú wọn hàn yìí o. Àwa lọ́ba. Alájí Akímù lọ́ba wa o. Abímbọ́lá Ọ̀wọ́adé Alágogo ọjà kábíyèsí o. Kábíyèsí bàbá. Ọba tuntun tí ó ń jẹ lónìí, ọba Abímbọ́lá
Ọ̀wọ́adé ó jẹ́ ọmọ ọba Àtìbà tí í ṣe Aláàfin tó tẹ ìlú Ọ̀yọ́ tuntun dó. Àwọn Àmọ̀tẹ́kùn, àwọn fìjìláńtẹ́, gbogbo àwọn èèyàn ni wọ́n ti wà ní ìdúró wámúwámú ní oríta tó wà ní ìlú Ọ̀yọ́ tó lọ sí ọ̀nà Ààfin. Ojú Àbátá nílùú Ọ̀yọ́ ni àwọn èèyàn ti wà. Ọba tuntun wọ ìlú Ọ̀yọ́ wá, ọba Akeem Abímbọ́lá wọ ìlú Ọ̀yọ́ wá. Ọba Akeem Abímbọ́lá wọ ìlú Ọ̀yọ́ wá. Àwọn lọ́balọ́ba, àwọn Àmọ̀tẹ́kùn, àwọn níjòyè wọ́n ti dúró wámúwámú láti kí ọba káàbọ̀. Àwọn tó ń darí ọkọ̀ lẹ́wọ̀n yìí bí wọ́n ṣe ń darí mọ́tò lọ tí wọ́n ń darí ẹ̀ bọ̀ láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ bó ṣe tó àti bó ṣe yẹ. A ní àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn, a ní àwọn fìjìláńtẹ́, a ní àwọn ọ́stra èyí tó jẹ́ ọ́smà tí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹ̀ṣọ́ ìdarí mọ́tò fún ìlú Ọ̀yọ́. Gbogbo wọn ni wọ́n wà ní ìkàlẹ̀ láti mójútó bí gbogbo nǹkan ṣe ń lọ kó lè bàa lọ ní ìrọwọ́rọsẹ̀. Àwọn aráàlú Ọ̀yọ́ kó lè pa ìdùnnú wọn mọ́ra. Gbogbo wọn ti wà ní ìdúró wámúwámú níwájú ààfin Ọ̀yọ́. Wọ́n ń retí ọba Abímbọ́lá Ọ̀wọ́adé. Kábíyèsí ti wà nítòsí. Àwọn èèyàn Ọ̀yọ́ náà ti wà níkàlẹ̀ láti kí ọba tuntun káàbọ̀. Àwọn ará Ọ̀yọ́ lẹ̀ ń wò yìí ní èjèèjì lọ́kọ̀ọ̀kan. Ààfin Ọ̀yọ́ ní Aláròyé online TV ló ti mú àwọn nǹkan yìí wá sí ojú wòran yín nílùú Ọ̀yọ́. Níṣe ni gbogbo wọn ń kíra wọn kú oríire tí inú wọn ń dùn tí ayọ̀ wọn sì ń kún. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà fún ọba tuntun ọba Abímbọ́lá pé ìgbà rẹ̀ yóò tu gbogbo Ọ̀yọ́ lára, pé eku á máa ké bí eku ní àsìkò tiẹ̀, ẹyẹ á máa ké bí ẹyẹ. Àwọn ará Ọ̀yọ́ ni wọ́n fi ìdùnnú wọn hàn tẹ́ ń wò wọ́n yìí. Wọn ò lè pa ìdùnnú wọn mọ́ra. Kábíyèsí ti ń súnmọ́ tòsí báyìí. Àwọn agbófinró ti wà ń bẹ̀. Àwọn oníṣẹ̀ṣe, àwọn oníbílẹ̀, oríṣiríṣi àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti wà níbí. Àwọn oníṣògo ti wà níkàlẹ̀. Wọ́n retí ọba. Àwọn ará Ọ̀yọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí o. Wọ́n ní ìrúfẹ́ mi lóye ní ọba tuntun yìí o. Wọ́n gbàdúrà pé kí ẹ̀mí ọba kógùn. Wọ́n ní gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ló fọwọ́ sí inú àwọn dùn, ayọ̀ àwọn kún. Inú wa dùn, ayọ̀ wa kún, ayọ̀ yín kún. Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run. Gbogbo wọn ni wọ́n ń sọ báyìí o pé ó tẹ́ àwọn lọ́rùn pé ọba Abímbọ́lá tí wọ́n mú wá tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ Ọ̀wọ́adé wọn ló tẹ́ àwọn lọ́rùn. Àdúrà ni wọ́n ń gbà lẹ́yọ kọ̀ọ̀kan pé kí àsìkò kábíyèsí kó tu àwọn lára. Ẹ rí i pé gbogbo àwọn ará Ọ̀yọ́ ni wọ́n jáde lógúnlógún. Gbogbo ọmọ Ọ̀yọ́ ni wọ́n jáde lógúnlógún, ni wọ́n jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ni wọ́n
kábíyèsí ọba Akeem Abímbọ́lá wọ́n ń gbàdúrà pé ìgbà wọn yóò tù wọ́n lára àṣẹ. lákòókò tiẹ̀ báwo ló ṣe rí nínú yín lẹ́yìn pé ọba tó ti jẹ́ ọdún Ọ̀yọ́. Gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni wọ́n sì mú ọmọ yìí o. Àwọn lẹ́wọ̀ yìí o. Wọ́n ní inú àwọn dùn sí. Bẹ́ẹ̀ ni wọ́n ń rọ̀jò àdúrà pé kí ọba tuntun tó jẹ yìí kó pẹ́pẹ́pẹ́ lórí ìtẹ́. Kí ó gbó kó tọ́. Kí ìgbà rẹ̀ kó tu gbogbo ìlú Ọ̀yọ́ lára. Kí eku máa ké bí eku. Kí ẹyẹ máa ké bí ẹyẹ. Kí aboyún ilé kó máa bí wẹ́rẹ́. Wọ́n ní lásìkò ọba àwọn kí àgàn máa tọwọ́ àlàbòsùn. Wọ́n ní lásìkò ọba tuntun yìí kí nǹkan rere gbogbo kó máa ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. A rí i pé ìṣẹ̀ṣe làgbà. Àwọn oníṣẹ́ ògbóni mẹ́fà ògbóni àbọ̀ríjì. Àwọn ẹgbẹ́ ògbóni olè ń wò yìí. Àwọn ẹgbẹ́ ògbóni àbọ̀ríjì. Ẹgbẹ́ ògbóni àbọ̀ríjì wọ́n ti wà níkàlẹ̀. Lábẹ́ bàbá àṣàlẹ̀ ògbóni òòṣà. Bàbá ìsàlẹ̀ ògbóni òòṣà ọmọ Adébímpé. Àwọn ni wọ́n ti wà níkàlẹ̀ yìí o. Wọ́n ń retí kábíyèsí. Ẹ rí wọn nínú aṣọ funfun. Báwo ni èní báwo ló ṣe rí nínú yín? Màmá wa ọjọ́ òní dùn mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè ọ̀rẹ́ mi lò kó ọba tó fẹ́ jẹ yìí náà kẹ́mìrì òkú ọba wo kúkú ọwọ́ wọ́ agbára ìtawọ̀ ní ká ó lé ní lóko ní lẹ́yìn òkú agbára ìtawọ̀ ní ká àwa náà táwa jẹ́ olóògùn nìyí olùjẹ́ àná ògùn bẹ́ẹ̀ káwa ní òjèrè. Àdúrà ni àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ń gbà o. Fẹ́ kí ìgbà ọba yìí kó tùbà kó tùṣẹ́ o. Wọ́n ní kí aboyún ilé kó máa bí wẹ́rẹ́. Kí àgàn kó máa ti ọwọ́ àlàbòsùn. Àwọn ọmọ èṣù rẹ o. Àṣà òrìṣà. Àwọn ọmọ èṣù rẹ o. Àṣà òrìṣà. Wọ́n láwọn ọmọ èṣù rẹ o. Àwọn lẹ̀ ń wò yìí o. Wọ́n dúró de kábíyèsí. Wọ́n ní èṣù tí àwọn kì í ṣe èṣù Sátánì nínú Bíbélì. Ṣùgbọ́n èṣù òrìṣà ó ní sí àwọn. Èṣù is not Satan. Àwọn ọmọ èṣù lẹ̀ ń wò yìí o. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ilẹ̀ Yorùbá, a ní àṣà, a ní ìṣe. Àwọn olórìṣà ó ní ẹ̀ ń wò yìí. Àwọn oníṣẹ̀ṣe, wọ́n ti dúró wámúwámú. Wọ́n ń retí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé. Wọ́n fẹ́ kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Àdúrà ní gbogbo ọmọ Ọ̀yọ́ ń gbà. Pé kí àsìkò kábíyèsí. So gbogbo ètò ló ti wà. Gbogbo ètò ló ti wà ní ọ̀nà ìṣẹ̀ṣe. Ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn òrìṣà ìbílẹ̀. Nípa ọ̀nà ìṣẹ̀ṣe gbogbo ètò ni wọ́n ti ó ti wà ní ilẹ̀ tí ẹ ti ṣe ní ti ọ̀nà ìbílẹ̀ fún bíbọ̀ kábíyèsí. Báwo ló ṣe rí inú yín lénìí pé ọba tí wọ́n jẹ nínú Ọ̀yọ́? Àwọn oníṣàbò ọlọ́yà àwọn lẹ́yìn lò. Àwọn mọ́gàjí ọba ó ní ẹ̀ ń wò lójú wòrọ̀ yìí. Àwọn ni wọ́n ń bá ọba ṣe ìlú tí wọ́n ń bá ọba ṣe ètò látòrí bàbá Kúdẹ̀fù. Ikú jẹ́ fùfù. Ìtumọ̀ Kúdẹ̀fù nìyẹn o. Lónìí ni wọ́n jẹ́ ká mọ̀. Bàbá ni wọ́n jẹ́ kí Aláròyé mọ̀ lẹ́ni pé ìtumọ̀ Kúdẹ̀fù ni pé ikú díẹ̀ fùfù. Ó túmọ̀ sí pé ikú tí ó bá pa ọba
adìẹ fùfù á kò lọ. Àwọn ni ẹ̀ ń wò yìí o, àwọn náà ti dúró wámúwámú nínú aṣọ funfun pẹ̀lú fìlà tó jíire àti ìlẹ̀kẹ̀ lọ́rùn. Gbogbo wọn ń dúró de kábíyèsí. Ìyá Oòduà Aláàfin ìṣẹ̀ṣe àwọn náà wà ní ìkàlẹ̀. Wọ́n ní ìyá Odùduwà àti Aláàfin Ọ̀yọ́ àwọn náà wà ní ìkàlẹ̀. Àṣà òrìṣà ìlú wa ní àṣà òrìṣà ìlú wa ní àṣà òrìṣà ìlú wa ní. Iwájú ààfin Ọ̀yọ́ lẹ́ ń wò yìí tó ti kún fọ́fọ́ fún àwọn èrò. Ẹni tí ò lè rìn ó ní kí wọ́n gbóhùn dé ààfin Ọ̀yọ́ lónìí. Tọmọdé tàgbà lọ́kùnrin lóbìnrin oníkálukú ti wà ń bí. Ó ti wà níwájú ààfin Ọ̀yọ́. Wọ́n retí ọba tuntun, ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, ẹni tó gbọ́ ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin tuntun lénìí. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, ọba yìí ó jẹ́ ọmọ Àtìbà tó tẹ ìlú Ọ̀yọ́ jó.